only you this early morning now you don't finish all this thing. Máwo. Tó ṣe fẹ́ para ẹni. Fàájì rẹpẹtẹ ló ń ṣe ń bí báyìí o. If I say bring small money, let us inject into business. Wá sọ pé kò sí owó. Níbo lo ti rówó tó fi ṣe gbogbo tó wà nílẹ̀ báyìí this early morning. Yóò lè bó kó ṣe business. Are you oku? Person when they do fàájì like this also go oku. Kò sí kú kankan lójú ẹ̀ fàájì rẹpẹtẹ lọ. Yóò jẹ́ ayé òkú ni mí. Mo ti kú. Mi ò kàn tí ì kú tán ni. Kí ló pa ẹ́? Fàájì ló wà bí báyìí tí mo bá lọ́wọ́ ẹ̀ tó ń ṣe fàájì láàárọ̀ kùtùkùtù. You are telling me pé o ti kú. Kí ló ṣẹlẹ̀ gangan? Bàbá mọ̀ rísìn. Rísìn ni pé. Ìwọ ló máa san owó mọ́tò yẹn. Má sọ náà, á tiẹ̀ kọjú bẹ́ẹ̀. Bàbá nífẹ̀ẹ́, ẹ dúró, ẹ lè wá sọ fún pé ẹ ti ń lọ. Má bínú, mo tiẹ̀ ti dìlé ọ̀rẹ́ mi gan ọ̀rẹ́jì. Ẹ wo ẹ dúró, báwo lè ṣe wá ń ṣe báyìí ṣe wá fi 500 naira sílẹ̀ èmi àti nífẹ̀ẹ́ àtàbúrò ẹ̀ lọ́jọ́ ìdẹ́lẹ̀ ní délé ní. Ìyàwó mi, kí ló ń sọ yìí? Ọjọ́ tó jù báyìí lọ ṣe bí mo fún ẹ. Wo nǹkan tó ká mọ́ mi lápò, òun ni mo drop yẹn. Ṣé kí n sòtọ́ fún ẹ? Ibi tí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi ń lọ yìí, òun ló máa sanwó ọkọ̀. Kẹ̀ mo ti wá gbọ́ yín náà ẹ̀ lọ. I love you too. Sorry, the very first day tí mo ti fi ojú mi méjèèjì kan ìyàwó mi mo ti mọ̀ pé mi ò trust ẹ èmi gan mi ò trust ẹ mi ò gbọ́dọ̀ ṣe lọ. Báwo ló ṣe máa sọ pé o trust ìyàwó mi? Wo nǹkan ṣó èmi tí mo fẹ́ nǹkan mi mo trust ẹ. Èmi ni mo ní òun ló ní mí mo dẹ̀ rọra gbé nǹkan mi. Yes, ìwọ ló lẹ́rù ẹ̀ ṣé o mọ nǹkan tó ń ṣe but nǹkan tí mò ń sọ fún ẹ ni pé woman yẹn bó ṣe wà yẹn kò ní respect fún ọkùnrin kò ní home training. Nísìnyí ṣé bó ṣe béèrè owó lọ́wọ́ mi yẹn ló sọ pé ó wọ́ mi ọ̀lọ́ sítẹ̀ ó ti rí wàhálà owó ẹ̀ tó bá mú ẹ ní ojú mi kó mú passion àti kó fún mi lọ́rẹ́ kó fi mi àdàdà ó pè mí bó ṣe wọ ẹ̀yìn ojú tọ̀rẹ́ mi ojú tì mí èmi gan ni mi ò lójú tì. Alábàjọ last time a ní ìṣù kékeré kan ìkan lára àwọn oníbọ̀ wa ń sọ̀rọ̀ kan pẹ̀lú ìyàwó ẹ̀ nulẹ̀ ó ní mo rìn dì. Ó rìn dì ó kàn pọ̀ dání bàtà ṣe àkọsẹ̀já yìí ẹ̀ arìndínlábà ń bẹ̀. Ọ̀rẹ́ mi wá gbọ́ kò ń ṣe wípé mo rìn dì mo kàn gentle ni o. O gentle ìyá gentility of a tiger is not ṣé ó rìn dì ọlọ́run Allah ó rìn dì títí. Irú nǹkan tó ṣe yìí tàbí tó bá padà fọ́nbù lọ́jọ́ mi as ọ̀rẹ́ mi kí ló rò pé yẹ kí n ṣe. Wá gbọ́ mi tó bá padà try nǹkan tó try yẹn gba ojú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó ní gbàjú gbá ní ojú tó bá gbá lójú tán tí ò tún padà mọ nǹkan tó yẹ kó ń ṣe wọnú ilé kó kẹrù síta. àwọn kan gbọ́ lélẹ́yìí o. Olórí burúkú má ṣàǹfààní ìyàwó jọ torí Ọlọ́run ibo ló ń lọ. Ọjà mi ìṣẹ̀bẹ̀ náà lè fún mi lówó ìsìn pé kí n gẹ̀ẹ́sì nǹkan tí mo máa sùn. Mo fẹ́ dí ọjà kí n rẹ wọn kí n dẹ̀ lè ra ata. Gbáríwí ẹ kó gbẹ́nu ẹ̀ sọ́run tó lè ra ṣé ọjà ló ń lọ àbí òun gbé ìjà jáde. Kí ló tẹ̀yẹ wo lórí burúkú ìyàwó tí mo fẹ́ wà lọ tó wọ̀ wo bó ṣe múra ó lòun lọ sọ́jà kó mọ̀ tiẹ̀ lè dé sọ lẹ́nu kó sọ pé mo fẹ́ ra wo kó tó wọ̀. Ọ̀pá ìlú ṣé mo ṣe ń wáṣọ ìlójú mi. Omi tó o kí ẹ gbọ́rọ̀ sọ́kọ yín lẹ́nu àwọn ìgbọ̀yìn máa pọ̀ jù ṣe bọ́ wọn bọ̀dá yín láyà ńlẹ̀. Kí ló tọ́ mi ò yá ẹ̀kẹ́ ó yẹ ìdẹ́wọ̀ yín ọkọ̀ yín náà kó máa sọ pé o tó fẹ́ dùn àwí tó o yẹ òpè ó yẹ gbàjẹ́ dáàdì ìfẹ́ ẹ calm down. Shut up! Kí ló dé tí o lè kọ́ni tó ń kọ yẹn wọ́n nǹkan tí ìyàwó mi wọ̀ wọ́n wá kí ìyàwó mi máa lẹ̀ wọ́n wá kí ìyàwó mi máa lẹ̀ wọ́n nǹkan tó wọ̀. Dádì nífẹ̀ẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe iṣẹ́ ìnìkan lẹ́wà ládùúgbò yìí ní iṣẹ́ yìí nìkan ni ẹ̀yin nìkan ló máa sọ pé wọ ọbẹ̀ tẹ́ fi sílẹ̀ kéré ẹ̀yin nìkan lè tún máa nà ìyàwó tó jẹ́ pé ó daṣọ àṣírí bò yín kòkó yín síta kí ló ń ṣe yín kí ló ń ṣe yín. jọ torí Ọlọ́run ṣé mo ti nà mo ń kọ̀ láti ẹ̀ òun sọ rọ́bìṣì ṣé mo ti nà ń sìn. Bàbá ìfẹ́ ẹ̀ẹ́dẹ̀wò kẹtẹ dalẹ̀ wá péyàn lé mi lórí ládùúgbò. ṣé mo ti yẹ̀yẹ́ oríṣiríṣi aṣọ òtí ẹ lójú tì ṣé iye táwọn ẹgbẹ́ fílà fúyàwó wọn nìyẹn ó fún mi ń jẹ́ ìjẹ́ kẹrọ sọ pé kíní mi ṣe kò tó mi dájú náà don't try no self. Madam rọ́bìṣì gbogbo eléyìí
madam ẹ máa pariwo each time tí má ti ní mo fẹ́ rest nílé ẹ máa fi ariwo tí yẹn máa fi disturb kí ló ṣẹlẹ̀. sórí nǹkan tó fojú mi rí o sọ mí dòpò láti tó wọn sọ mí di wèrè láti tó and then bros ta ló pè yín sí gbọ̀rọ̀ mi dé lẹ́rù ẹ̀ẹ́dẹ̀ fi ti ń ṣe tí yà kí ni problem yìí gan-an. mo fọ́ o so àṣẹwèrè lẹ̀gbọ́n. aláì sixteen àwọn tó ń yẹn ni wèrè àbẹ̀kọ̀ ṣe ẹni má bínú jàre ọ̀rẹ́ mi ó ti dá. ẹjọ kí ló ń ṣẹlẹ̀ gangan. ṣé o tún rí nǹkan tó fojú mi o ti dẹ́kọ̀ rẹ̀ bá mi báyìí. má bínú náà má bínú bíjè alfa. ẹ̀gbọ́n a dà fún yín torí mo kórìí ẹ̀yìn pé ẹni làákà ìju ọ̀rẹ́ yín lọ eastern tí má ti wọ̀n lé wípé mo fẹ́ rest ọ̀rẹ́ yín àti ìyàwó wọn máa pariwo ni eléyìí tó kọ̀ tún wá ṣẹlẹ̀ báyìí mo wá ní madam ẹyẹ ń jà ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ yín kúnlẹ̀ tó ń bẹ ìyàwó ẹ̀. ní sùúrù ọ̀rẹ́ má sọ fún pé òun bẹ ìyàwó ẹ mo ń bẹ ìyàwó mi as a matter of fact bíbélì sọ pé ká nífẹ̀ẹ́ ìyàwó ẹni tí tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ tó bá ṣẹ̀ ìyàwó ẹ wàá bẹ̀ tí ìyàwó ẹ gan bá ṣẹ̀ tó bá ní ìfẹ́ wàá tún bẹ̀ má bá mi sọ má sọ fún mi pé ìyàwó ẹ ṣe kó ń bẹ̀ náà. kí ni nǹkan tó mí ṣé ìyàwó tiẹ̀. jóná bíjè ṣé wípé èèyàn lè fún ẹ ní advice ó lè gbà tí tó fi lé ìyàwó ẹ tó fi lé kúrò lé. Yorùbá sọ̀rọ̀ ó pòwe sínú ẹ̀ ó sọ pé ènìyàn tó bá fún ní advice burúkú advice ìkà tó bá tẹ̀lé ìkà wà nínú ẹ̀ láti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ you are a bad man. sori báyìí ọmọ Ìgbò ló tún sọ fún ìyẹn o. mo lé ìyàwó mi mo lé tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ mo pàṣẹ mo ní kó máa lọ mo fẹ́ mo ṣe ra mi. àwọn kan